làwa kí ló ní ìwọ ni Aduni làwa kí ló ní òwò lórí rẹ̀ Aisha làwa kí ló ní ọmọ Ìbàdàn nílò Olúyọ̀lé happy birthday to you lórí rẹ̀. Ó yá ẹ bá mi pè kó gbọ́ Aduni o Aduni adé Aduni o Aduni ọmọ wọn nílùú Ìbàdàn arẹwà láwùjọ arẹwà Aduni o happy birthday to you. Ẹ má rí bẹ́ẹ̀ ijó ọpẹ́ rẹ̀ ijó ọpẹ́ rẹ̀ lórí o ti lé lọ́dún sí ijó ọpẹ́ rẹ̀ Aisha happy birthday to you ijó ọpẹ́ rẹ̀ adé àlòkè sí mi ijó ọpẹ́ rẹ̀ ó ní ká bá ọyọ ọ̀rọ̀ rẹ̀ já sọpẹ́ ijó ọpẹ́ rẹ̀ ilé ọlọ́jọ́ ayẹyẹ ijó ọpẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbajó gbayì ó túbọ̀ pẹ́ ijó ọpẹ́ rẹ̀ happy birthday to you ijó ọpẹ́ rẹ̀ ó yá ẹ̀rẹ̀ bọ́lẹ̀ bó máa jó ijó ọpẹ́ rẹ̀ Aduni o Ìbàdàn ní ilé o Ìbàdàn ní ilé rẹ̀ o ṣe bẹ́ẹ̀ ṣá lọ́mọ ajẹ́rò sùn o Ìbàdàn ní ilé o àgbọ̀sásá òkú máma sàá àgbẹ̀ àmàyà Ìbàdàn májàmájà ẹ̀fọ́ kíkàrà wájú lẹ́rú ìlú àjà ìlú òjò ìlú ìbíkúnlẹ̀ ológbòjò kẹrìírí 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 ìlú Ògúnmọ́lá alágbára ìjayà kankan ni Ìbàdàn bẹ̀rẹ̀ kó tó wọ̀ ọ́ bẹ́lẹ̀ ẹ̀rẹ́ lómi tẹ́ ó tọmọ láyé pọ̀npọ̀n mọ́ àṣejì ló má gbúlù bàbá tó bí yín lọ́mọ ni Ìbàdàn kì bá ní ṣọ́ra ìran níròjú ogun àkínwáyé ká mọ́ lárùn ìjàgbóró ṣáníjà Ìbàdàn ilẹ̀ Aduni ó ti ṣe ìwàṣà mọ́ tó má fọdún ṣàṣe eré pupa mọ́ jẹ́ sí ẹ̀rẹ́ má fọdún ṣàṣe abẹ́ ló ní kí ọ ní gbèjè bẹ̀ẹ́jọ́ má fọdún ṣàṣe ó lájò ló wà pérò kó padà sílé má fọdún ṣàṣe ìgbọ́dún ọdún kan mà ní má fọdún ṣàṣe.